الحمد لله والصلاة والسلام على رسول الله وآله ومن والاه واتبع هداه إلى يوم نلقاه وبعد. lẹ́yìn tí a dúpẹ́ fún Allah subhanahu wa ta'ala ẹ ṣe as-salatu fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, láàdá as-salatu náà kó bá wọn ará ilé Ànábì àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni tí wọ́n bá tẹ̀lé lánàá òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde al-qiyama. Láàrin àkókò díẹ̀ mo rí àwọn ọ̀rọ̀ bíi mélòó kan tí àfáà kan nínú àwọn àfáà ilẹ̀ Yorùbá yìí tí wọ́n sọ tí ó sì gbà ká pàkíyèsí àwọn ọ̀rọ̀ tí wọ́n máa mú wá ní ìrújú láti máa fi dojú àwọn ọ̀rọ̀ tó ti yanjú láti máa fi dojú ẹ̀rù ni. Sọ̀rọ̀ tó bá sì ti yanjú ẹ dákun ẹ má jẹ́ kẹ́nìkan kan lọ lọ́rùn mọ́, gbogbo tó bá ti yanjú ní ọ̀rọ̀ ẹjẹ́ àfilẹ̀ bí ó yanjú dé. Tẹ̀lé gbogbo ọ̀rọ̀ tó bá ti yanjú téèyàn bá ti lọ rí ń kíkí bọ́ olúwa rẹ̀ ó kàn dá wàhálà alẹ́ síra rẹ̀ lọ́rùn ni. Ẹ wo ọ̀rọ̀ tó ti yanjú tán kò gíbọ̀ nísìn, ẹ wo bí wàhálà ti dé nísìn. Wàhálà ti kúrò lórí generation ilé tí ọ̀rọ̀ ti jáde. Gbogbo àwọn bàbá tí wọ́n ti lọ táwọn ti ṣiṣẹ́ dáadáa kalẹ̀ dáńbẹ́lọ́ Allah subhanahu wa ta'ala kó bá wa gbàṣẹ́ wọn. Ẹ wo bí kálukú tó ti lọ rí tọ́tún àwọn bàbá lè mà lọ́wọ́ mojúkò fún gbogbo wa. Àmọ́ bẹ̀ wọn ò kàn wá torí kébí èyí tó kàn wá òun náà ni dáàbòbò ẹ̀sìn ọlọ́wọ́ Allah subhanahu wa ta'ala, ká sì dáàbòbò ìlànà táwọn onímímọ́ àti gbogbo àwọn bàbá táwọn wí àwọn ìlànà táwọn náà fi lọ́lẹ̀ kalẹ̀ kó tó di pé wọ́n kọjá kúrò láyé tí wọ́n kọjá sí alkiyama. Tí àwọn ń bí Allah subhanahu wa ta'ala bí alkiyama gbogbo àwọn bàbá tí wọ́n ṣe dáadáa lórí ilé ayé kí wọ́n tó lọ, ọlọ́mọṣẹ́ àjẹ́ kí alkiyama wọn ọlọ́mọṣẹ́ àjẹ́ kó dáa. Ọlọ́ndàkùn gbogbo àwọn àṣìṣe wọn ọlọ́mọba àmójúkò fún wọn. Gbogbo àwọn dáadáa tí wọ́n ṣe ọlọ́run àdìpẹ̀lẹ́ tó ju ẹ̀san bí wọ́n ti ṣe mọ́ lọ. Ọlọ́ndàkùn mọ́ṣẹ́ àbá san gbogbo àwọn bàbá náà, ọlọ́run bá san gbogbo àwọn bàbá náà, ọlọ́run bá san gbogbo àwọn bàbá náà láì yọ kankan kalẹ̀ nínú wọn. Ọ̀rọ̀ kan ní àfáà kan wá sọ ní ilẹ̀ Yorùbá yìí nípa ìfẹ́ máa dọ́gbọ́n sọ pé bídà àwọn kìnnì kan bídà. Àfáà bá ní kíkọ́ alukur'ani jọ táwọn sábẹ́ Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam tí wọ́n kọ́ alukur'ani jọ pé bídà ni. Pé bákan náà Umar ibn al-Khattab radiyallahu ta'ala anhu wa an sahabati ajma'in ipò náà tó wá lídì àwọn èèyàn fún salatu tarawih bídà ni. Gbogbo ẹ̀ bídà ni ó pé tá bá tiẹ̀ fẹ́ rò pa fẹ́ dìfẹ́ǹdì irọ́ náà ẹ dákun ẹja máa lo ọ̀nà míì, ẹ sì já máa wá nǹkan tó bá nítumọ̀ ẹja máa wá aṣọ. Ṣé gbogbo àwọn nǹkan míì táwọn èèyàn fẹ́ sọ nílẹ̀ Yorùbá yìí tí ìmọ̀ bá ń bẹ ni tí kálukú sì wá ìmọ̀ tó dáa, ẹlòmíì ó sì pìrìsẹ́ǹtì irọ́ míì gan ṣùgbọ́n yóò wá lo ọ̀nà ìmọ̀ débi pé yóò wá kọ́ àwọn onímímọ̀ àwọn ahlul ilm, yóò tún kọ́ àwọn talabatul ilm, yóò wá kó wọn sínú iṣẹ́, yóò kó wọn sínú dààmú díẹ̀. Àwọn náà mọ tútìrà lọ́tún, wọ́n mọ tútìrà lọ́sì. Ǹjẹ́ kí ló dé? Wọ́n mọ̀ láwọn fẹ́ clarify irọ́ tẹ́ni yípa nítorí pé ọ̀nà tó gbà fi gbé kalẹ̀ ọ̀nà tó jọ mọ́ ìmọ̀ tó yanjú ni. Àmọ́ máa ń yani lẹ́nu pé ọ̀pọ̀lọpọ̀ táwọn yẹn máa fẹ́ sọ nílẹ̀ Yorùbá ti wáyé kálukú kàn fa ìmọ̀ kan hàn bẹ́ẹ̀ pé ẹ bá sì wá gbọ́rọ̀ yìí kó tiẹ̀ jọ ìmọ̀ níwọ̀n bàbá tilẹ̀ wípé kéré mọ̀. Ẹ rí jam'ul Qur'an, kíkọ́ al-Qur'an jọ táàmù rò pé Uthman ibn Affan radiyallahu ta'ala anhu wa an sahabati ajma'in táàrò kó jí kójọ tí Uthman kójọ bídíà ni ló dálẹ̀. Abubakar ló wá síwájú rẹ̀, Abubakar ló Siddiq la'an nígbà tí Umar ibn al-Khattab radiyallahu anhu wa an sahabati ajma'in tí wọ́n ṣe muraja Abubakar lórí kébò làwọn radiyallahu anhu wa an sahabati ajma'in lórí kébò làwọn ti kó al-Qur'ani jọ yẹn bídíà ni wọ́n jọ ń múná rẹ̀ kalẹ̀. Lọ́mọ ṣàlékún rárá fún wa. Àkọ́kọ́ afẹ́ kí gbogbo àwọn kálukú mọ̀ ṣẹ́rí kíkọ́ al-Qur'ani jọ kíkọ́ rẹ̀ mímọ̀ ń pa rẹ̀ bí gbogbo ẹ ti rí lónìí yìí látọjú ayé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam òun nípìlẹ̀ rẹ̀ ti ń bọ̀. Látọjú ayé Ànábì sallallahu alaihi wasallam òun nípìlẹ̀ rẹ̀ ti ń bọ̀. In tí Abubakar ní Siddiq radiyallahu ta'ala an tí ó padà wáyé yìí in tá lè ẹ̀bà mùsùlùmí ẹni tó bá ní ìmọ̀ tó kọ́ ìmọ̀ kò ní ẹ̀bà lánú ẹ̀ kó wá pẹ̀lú ẹ̀ ní bídà. In tí ẹni yóò yà wí náà ni pé Abubakar ní Siddiq radiyallahu ta'ala an iṣẹ́ tí ń bọ̀ látọ̀dọ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam iṣẹ́ òní náà ni wọ́n tún gbé lárugẹ lọ síwájú sí. Ìgbélárugẹ yẹn ni Abubakar wa ń béèrè lọ́wọ́ mọ̀ pé ibi ẹ fẹ́ ká mọ̀ gbé kíní ìdé Ànábì ò mọ̀ gbé dé báyìí ráhùn eléyìí náà tí yàtọ̀ sí tí ń bọ̀ wá látẹ̀yìn
ṣebí maslaha kan la wò ní báyìí maslaha kan la wò ní báyìí ló fi di pé wọ́n wá gbé nǹkan yìí ni wọ́n fi wá gbé ilẹ̀ gbogbo ẹni tó bá wá ń perú nǹkan báyìí tó bá ń pè ní bídà la shakka ìpérú ẹni bẹ́ẹ̀ ó ṣe àṣìṣe tó fi ojú hàn láṣìṣe téyìn ò ní wulẹ̀ mọ́ pé ló kọ́ mí kọjá pé àṣìṣe gbáà nírú ẹni bẹ́ẹ̀ ṣe Ọlọ́run dákun kó jọjà rí kó má ṣàmú ẹ̀ṣẹ̀ wa dúró. Kí ni wọ́n ṣe pẹ̀lú alukur'an kọjá pé wọ́n kó jọ kọjá pé wọ́n dà á kọ kọjá pé wọ́n kọ gbogbo ẹ̀ sí ojú kan oníta pé ní jámù alukur'an ojú báyìí náà lọ wọ́n kọ gbogbo ẹ̀ wọ́n sì kọ sí ojú kan ní tí ó dàbí epo lékún bẹ́ẹ̀ kò jù bá náà lọ pé wọ́n kọ sí ojú kan ká ní pé àkọsílẹ̀ tí wọ́n kọ sílẹ̀ ní látọjọ́ ya Ànábì Muhammad sallallahu alaihi wasallam ni wọ́n ti ń bọ̀ ká ní bí wọ́n ṣe ń kọ́ kiri ni wọ́n ń kọ́ kiri yìí látọjọ́ ya Ànábì Muhammad sallallahu alaihi wasallam ni wọ́n ti ń bọ̀ àmọ́ ẹ jẹ́ kí gbogbo ẹ̀ kó wá wà nínú tákàndẹ̀yọ̀ kan pé tá a bá ilé gbé báyìí bí ìgbà tá a ti gbé odindi alukur'ani dání ẹnu mọ́ tó fẹ́ dàbí epo lé ń bẹ́ẹ̀ ní àsìkò Abubakar Siddiq radiyallahu ta'ala anhu wa ani sahabata ajma'in wa illa tí àwọn afọ́ni ulumul Qur'an tí wọ́n bá ń sọ̀rọ̀ nípa jam'ul Qur'an àbí wọ́n ń sọ̀rọ̀ nípa tadwinul Qur'an wọ́n èyí ẹ́fà sọ ní kan wá ní pé ẹ̀yẹ àtọ̀dọ̀ ànábì ò mọ́ ń pa in tó ní ṣe pẹ̀lú kíkọ́ al-Qur'an jọ kò sẹ́ni tí ó sọ yìí hùn débi tí ó wàá sọ yìí pé Abubakar Siddiq radiyallahu ta'ala anhu kébó yóò wá sí nǹkan kan tẹ́nìkan kan ò ṣe rí kálà so lójú ayé Ànábì Muhammad sallallahu alaihi wasallam Ànábì gangan ló fún wọn ló give order pé kí wọ́n máa lọ rí kó al-Qur'ani ká máa lọ rí kó jọ ká máa lọ rí kọ́ kalẹ̀ kó kálukú ó máa kọ́ síbì kan in fact áyà ó sọ̀ kalẹ̀ Ànábì ó máa kọ́ Ànábì ó máa kà yóò máa pe àwọn sàábì rẹ̀ pé yá áyà báyìí ti sọ̀ kalẹ̀ ó yá ẹ máa lọ rí kọ́ wọ́n sì máa lọ rí kọ́ kalẹ̀ ṣe bíbì kan ni wọ́n lọ rí kọ́ sí ṣe báwọn sàhábì Ànábì Muhammad sallallahu alaihi wasallam ṣe báwọn náà ni wọ́n kọ́ ṣe bá tún rí náà ó kàn jẹ́ pé táwọn àlùfáà kan wà yìí tí wọ́n bá ti wá mọ̀ọ́mọ̀ fẹ́ ṣe ìjàmbá òun náà ni wọ́n wà mọ̀ pé àwọn nǹkan míì tí wọ́n ti sọ wọ́n gbàgbé pé àwọn ti sọ níjú ẹ fẹ́ tako hadith ẹ gbàgbé ni ìgbẹ́ ẹ fẹ́ tako hadith ṣe bá hadith ìbọn àyà hadith Ànábì tẹ ẹran numọ́ ńgbà náà òun náà nípa Ànábì sọ yìí pé la taktubu anni ghayra al-Qur'an Ànábì lẹ́ẹ̀ gbọ́dọ̀ kọ kankan sílẹ̀ àyàfi al-Qur'an ẹgbàwé kẹ́yìn lẹ kóòtì ọ̀rọ̀ yìí níjọ́ tẹ́ fẹ́ tako hadith tẹ́ fẹ́ sọ pé after 100 years ni wọ́n tó bẹ̀rẹ̀ sí ní kó hadith jọ ẹ̀yin lẹ ti jẹ́ ká mọ̀ pé ńgbà náà ẹ̀yin lẹ ti sọ ńgbà náà tọ́lá àti mọ̀sáájú gbà náà ẹ̀yin lẹ ti wá sọ ńgbà náà pé ọ̀rọ̀ tá Ànábì sọ yìí ó fi gbá dànù pé kí wọ́n mọ̀ kọ ọ̀rọ̀ òun kalẹ̀ rárá ni ọ̀rọ̀ tẹ́ ti wá sọ pé Ànábì ní kẹ́ mọ́ kọ ọ̀rọ̀ kalẹ̀ rárá Al-Qur'ani nìkan ní kẹ́ mọ́ kọ kalẹ̀ tọ́ ọ̀rọ̀ kí ló dé tí ò wá wúlò mọ́ nísìn nígbà tẹ́ fẹ́ discuss ilé ìpè tọ́ Al-Qur'ani yìí wọ́n ti wá ń kọ kalẹ̀ látọjọ́ yà Ànábì Muhammad sallallahu alaihi wasallam ẹ bá rí wọ́n kọ́ Al-Qur'ani jọ ṣe bí tẹ́ kọjẹ́ kọ kalẹ̀ wọ́n kàn ń ta kọ bí yàtọ̀ mú ọ̀rọ̀ kan awakọ̀ sínú tákàndélé awakọ̀ sínú ewélé akọ̀ sára agi báyìí akọ̀ sára ìtàn ẹran báyìí awakọ̀ káàkiri bẹ́ẹ̀ gbogbo tó wá kọ káàkiri gbogbo kiri tó wà kélekèle ẹjẹ́ á da gbogbo ẹ̀ pọ̀ sójú kan ẹnu mọ̀ táwọn ó ṣe lásìkò ẹgbẹ́ kìrìsìtì ìdẹ́là ánú rẹ̀ nìyẹn ẹnu mọ̀ yẹn nìyẹn àmọ́ pé jam'ul Qur'an èyàn ò ní pé báwọn pé kíkọ́ al-Qur'ani jọ tó kọ́ al-Qur'ani jọ bídíà ni ẹnìkan ò ní sọrú eléyìí àfẹni tó bá jìnà sí tí wọ́n ń pè ní òdodo ọ̀rọ̀ ìmà ẹ dákun torí Ọlọ́run kí ló dé tí ó pé tẹ́yìn bá ti wá fẹ́ takun tó wù yín ẹ náwó mú ẹ̀rí tẹ́ bá wá mú yẹn nígbà ẹ̀rí yẹn bá tún wá tako nǹkan míì tẹ́ sọ ẹ wá ju ẹ̀rí nílẹ̀ ẹ wá ṣe báwọn tẹ́ ń sọ ọ̀rọ̀ fún ẹ ṣe báwo mọ̀ gbàgbé ṣe bẹ́yìn lẹ ti kóòtù irú eléyìí meanwhile ó sì nílẹ̀ nínú Sahih Muslim Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam min hadith Abi Sa'id al-Khudri radiyallahu ta'ala anhu wa sahabata ajma'in ta Nabi la taktubu anni wa man kataba anni ghayra al-Qur'an falyamhu ẹ mọ́ kọ̀ǹkankan mí papọ̀ báyìí ẹ mọ́ kọ̀ǹkankan nípa mi o inú ti máa sọ ẹ mọ́ ti kọ̀ ìtẹ́ gbọ́dọ̀ mọ́ kọ́ báyìí òun náà ní Al-Qur'ani ẹni bá kọ̀ǹkan mí yàtọ̀ sí Al-Qur'ani kò lọ rí parẹ́ ṣé bẹ́ẹ̀ ti kóòtù ilé yìí rí meanwhile ọ̀rọ̀ yìí sì ní àlàyé àwọn àlàyé òun làwọn ṣe ń gbà yẹn pé ẹ mọ́ fẹ́lẹ́ ìṣọ́pá Ànábì ní kẹ́ mọ́ kọ hadith kalẹ̀ tó ra padà tó rí àkọsílẹ̀ míì náà tá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó ní káwọn èèyàn ó mọ kọ̀ǹkan lẹ̀ yàtọ̀ sí tó jẹ́ Al-Qur'an so àgbọ́yé ló kàn bùkátà sí àgbọ́yé ló kàn need kí ló dé àfikásà mọ́ dankaru náà ni omi ilẹ̀ Yorùbá yóò ti máa tòrò lọ àwọn ẹ̀kọ́ sì dé lọ́sẹ̀ kan òru kan all of a sudden gbogbo kó sì dàrú yóò sì mọ́ gbóná gbogbo sì mọ́ dàrú ẹ̀wọ̀n ilé ìbò ti dàrú nísì ẹgbẹ́ ti dàrú ọgbẹ́ àwọn afọpọ̀ mọ́yọ̀ kálukú wá gbé ọ̀rọ̀ kó lẹ́wọ́ ìmọ̀ kálukú wá ń sẹ́bi léra wọn kálukú wá ń sépè léra wọn
kálukú wá ń gbà inna lillahi wa inna ilayhi raji'un. Eléyìí ó jẹ́ ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ káwọ́kọ́ fi pọ́ìntì ibẹ̀ náà pé ṣe bẹ́ẹ̀ yìí lẹ̀ ń wí eléyìí èyí ṣe tẹ́ tí wọ́n ń wí nǹkan míì nísìnyí èyí ṣe tẹ́ ń wí nǹkan míì ọkàn nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì nínú àwọn katabatul wahyi tí mo ń bá Nábì kọ wáhì kalẹ̀ ṣe bó ní Zaid wà Zaid bin Thabit radiyallahu anhu àni sahaba ajma'in àtàwọn míì náà nú àwọn tá Nábì máa ń lò tí wọ́n ń kọ kí ni wọ́n ń kọ èyí sì ṣe tí wọ́n ṣe ń kọjọ́ náà lọ́hùn tí wọ́n ń kọ́ ká máa gbàgbé hadithi kan náà ń bẹ tánàbí wa Muhammad sallallahu alaihi wasallam tánàbí já mọ̀ nínú hadithi náà aya kan ló sọ̀kalẹ̀ fún Nábì aya la yastawi al-qa'iduna min al-mu'minin nígbà tí aya yìí nígbà tó sọ̀kalẹ̀ òjíṣẹ́ ńlá Nábì wa Muhammad sallallahu alaihi wasallam Ànábì wa rán ni hadithi al-Barani hadithi náà in bẹ ní Sahih Bukhari in bẹ ní Sahih Muslim àtàwọn tíra mìíràn. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wá sọ fún wa pé ó yá ud'u li Zaidan Ànábì ní ẹ lọ rí bá ń pe Zaidu wá tí ma ń bá kọ wáhyù kalẹ̀. Ìgbà Zaidu wá dé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam sọ ti dé oníbẹ̀ni ẹni bí Zaidi ṣe wá ń bọ̀ ó ti mú kálámù rẹ̀ dání ó ti mú tàdá rẹ̀ dání ó ti lọ rèé mú itan ẹran àmì èjìká apá ẹran tí ó kọ́ ayé àtà Ànábì rẹ̀ mí ó ti lọ rèé mú dání. Ànábì wa ni ya uktub máa kọ ǹjẹ́ kí ni kó máa kọ Ànábì wa ń pè ìmláwù fún Ànábì wa ni ya máa kọ́ lẹ̀ la yastawi al-qa'iduna min al-mu'minina ó sì bẹ̀rẹ̀ sí ní kọ́ lẹ̀ ìjọ náà kí ni wọ́n ti ń ṣe yìí jàmáà ń kọ́ Al-Qur'ani jọ náà ni Ànábì ní kí wọ́n mọ kọ́lẹ̀ kí náà nítorí ẹ̀ kọ́lẹ̀ ṣe bí nítorí ọjọ́ orú èní báyìí náà ni tí wọ́n àwọn ẹlòmíì lè fẹ́ máa sọ ìsọkúsọ báyìí tí wọ́n fẹ́ máa da ojú Al-Qur'ani tí wọ́n fẹ́ máa dojú ẹ̀ bolẹ̀ ẹ dákun ẹ má jà kàn yẹn tí ó kàn máa da nǹkan ní gbogbo ìgbà kò dáa ìjà tí wọ́n mọ̀ pé Zaidi ya wá ń wí ìjọ tí Abubakar Siddiq radiyallahu ta'ala anhu wa sahaba ajma'in tó padà wá fẹ́ bí pé gbogbo tán ti kójọ tán ti kọ́lẹ̀ tán ti kọ́ káàkiri lásìkò Ànábì ìpẹ́tọ̀ àwa fẹ́ kó gbogbo ẹ̀ kó wà nínú mushaf ẹyọ kan kó wà lójú kan ìjà àmọ̀ pé tánàbí wa Muhammad sallallahu alaihi wasallam tánàbí sọ ni pé ẹ̀tí Abubakar Siddiq radiyallahu anhu ó wá ránṣẹ́ pé Zaidu yìí náà ẹgbẹ́ ìrẹsì ibn Thabit ìwọ náà lọ́ọ́ ṣe yìí tó pọ̀ nínú iṣẹ́ yìí ó yá fẹ́ kó Al-Qur'an jọ. Zaid wá ń sọ pé fatatabba'tu al-Qur'an ó ní wọ́n á bẹ̀rẹ̀ sí ní lọ rí kó àwọn Al-Qur'an yẹn mo wá lọ rí sa gbogbo ẹ̀ láwọn ibi tá a kọ́ sí ajma'uhu ó ní mo wá kọ́ gbogbo ẹ̀jọ èyí tá a kọ́ sára agi èyí tá a kọ́ sára ewé èyí tá a kọ́ sítan ẹran èyí tá a kọ́ sápá ẹran ó lọ wá ibi tóun ti ń wá gbogbo ẹ̀ bó ti ń wá gbogbo ẹ̀ so kò sí nǹkan míì tí Zaid mú wá kọjá tí wọ́n ti ń kọ́lẹ̀ látọjú àyà Ànábì àwọn àyà tí ti ń sọ̀kalẹ̀ tá Ànábì ti ń pe ìmúláwò rẹ̀ tí ń dictate ẹ̀ fún Zaid tí wọ́n ti ń kọ́lẹ̀ ó ní gbogbo ẹ̀ náà lòun náà wá lọ ń kójọ kí wá ló dé tẹ́mọ̀ pẹ̀lú eléyìí níbi dáa nítorí pé ẹ fẹ́ defend irọ́ náà nítorí pé ẹ fẹ́ defend àmọ́ ọ̀nà míì tá àbábá yín gbégbà tẹ́fì lórí kìíní ìbí scope point àbá àníbá yín gbégbà bẹ̀ bẹ́ẹ̀ ni àníbá yín gbégbà bẹ̀ nítorí pé a mọ àwọn míì nínú àwọn onírúurú náà tó ipò ní àwọn òdújú kan tí wọ́n padà mọ́ mú wá nínú àwọn ọ̀rọ̀ tá a ti ẹ̀fẹ́ kiri wọn ayé wọn láàrin tí ká máa sọ àwọn ọ̀rọ̀ tẹ́lẹ̀ àmọ́ ńgbà tí wọ́n dé àwọn ọ̀rọ̀ tó mọ̀ pé àwọn lè defend làwọn ọ̀rọ̀ yìí nǹkan míì náà ni wọ́n ń sọ táǹbọ̀ wá bí ọ̀rọ̀ tí wọ́n náà insha Allah ta'ala ńgbà bá parí eré ìtàn sọ lọ́wọ́ ibi idhnillahi ta'ala wa mannihi wa fadlihi. So eléyìí náà ó tún jẹ́ ọ̀kan jama'a tí ń júwe pé wọ́n kó Al-Qur'ani jọ látọjú ayé Ànábì wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam. ẹja tún wá mú àdífì kan ìkọ̀nìkàlùkù wá tẹ́lá káyì rẹ̀ kalẹ̀ ń bí eléyìí tá a fẹ́ mú wáyìí kẹ́ lè mọ̀ pé kíní yìí ti ń bá bọ̀ látọ̀dọ̀ Ànábì gẹ́gẹ́ àmọ́ tí ó kàn tí ì sí ni pé kí gbogbo tí ń jálù Kùránì kó wá wà nínú mùsàfù ẹyọ kan ní ó kàn tí ì sí àmọ́ ká mọ kọ́ síbi kankan tí mọ kọ́ ojú díẹ̀ ń ti ń bẹjọ́ náà ń já mọ̀dí ẹjá lọ rí wọnú hadith kan ma'adara hadith ń bẹnu Sahih Bukhari bẹnu Muslim Ahmad àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lónà ọ̀tíra hadith in hadith Abdullahi ibn Umar radiyallahu ta'ala anhu wọn là nẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam sọ hadith tí mo ka láfùdó Imam Muslim wọn là nẹ́bi ni la tusafiru bil Qur'an la tusafiru bil Qur'an Ànábì ní bẹ́ẹ̀ bá ti fẹ́ máa ṣe ìrìn àjò yàní ila ardil adu torí riwaya mi padà gbé wá ipe naha Rasulullah sallallahu alaihi wasallam an yusafiru ila ardil adu bil Qur'an an yusafiru bil Qur'an ila ardil adu bá Ànábì kọ̀ káwọn èèyàn máa gbé al-Qur'an ní ṣe ìrìn àjò lọ sí orí ilẹ̀ àwọn ọ̀tá ìlú àwọn káfìrí
ìlú àwọn káfìrí ẹ má gbé alukur'ani bó ti wí nu la tusafiru bil qur'ani ẹ má gbé alukur'ani ṣe ìrìn àjò lọ sí ìlú àwọn ọ̀tá islam kí ló dé Ànábì ní fa inni la amanu Ànábì nítorí pé mi ò ní confidence ọkàn mi ò balẹ̀ lórí àwọn ọ̀tá pé ayyana lahul adu pé àwọn ọ̀tá ò ní máa fọwọ́ yẹpẹrẹ ọwọ́ àbùkù ọwọ́ yẹ̀yẹ́ wọn ní máa fi ta àwọn máa fi bá alukur'an ìbéèrè wárì Ànábì ní kí wọ́n má fi alukur'ani ṣèrìn àjò lọ sí ìlú àwọn ọ̀tá lọ sí ìlú àwọn kèfèrí alukur'ani wo jàmáà ṣé alukur'ani tán há sórí àbí yìí tí wọ́n kójọ ìwọ náà máa bíra rẹ̀ ọmọ ìyá mi ṣé alukur'ani tán há sórí l'Ànábì ní ẹ má gbé travel ìwọ náà kàn gbé sí làákàyè ṣé torí ní sọ ìwọ náà kàn gbé sí làákàyè ṣé ìta alukur'ani tá Ànábì wọn sọ bẹ́ẹ̀ ni pé alukur'ani tẹ́ bá ti há sórí o ẹ má gbé sí ìrìn àjò ìwọ náà kàn wò ṣé alukur'ani ti ń bẹ ní ọpọlọ l'Ànábì wa ní ìtumọ̀ ẹ̀ ká má wulẹ̀ ṣe travel l'Ànábì ó mọ̀ sọ fún wa nìyẹn ìwọ náà sì rìn kílẹ̀ ìkọlà l'Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam sọ so tó bá wá sọ pé la tusafiru bil qur'an àbí náà rasulullah sallallahu alaihi wasallam yusafiru an-nas bil qur'an al-arab al-adu tó bá ti wá jẹ́ bẹ́ẹ̀ adẹ́pẹ́ ìtàmù wá wò ní pé tó kí wá ló gbà lérò ń gbà náà pẹ̀lú ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ẹ ti nídìí ká mọ nǹkan yẹn nìyẹn ó ti nídìí ká mọ nǹkan yẹn nìyẹn wípé náà yusafiru bil qur'an ila ardi al-adu ó kọ̀ pé kẹ́mẹ́gbé alukur'ani ṣèrìn àjò lọ sí ilẹ̀ àwọn ọ̀tá alukur'ani wo tí alukur'ani tán há sórí àbí tí wọ́n ti kójọ sínú bìkan la shakka wala rayb lọ́dọ̀ gbogbo ẹni tó bá nímọ̀ àti gbogbo ẹni tó bá nílà àkáì yóò mọ̀ pé alukur'ani tí wọ́n kójọ tí wọ́n kọ síbì kan ni òun l'Ànábì ní kẹ́mẹ́gbé ṣèrìn àjò lọ sí ilẹ̀ àwọn ọ̀tá kò lè jẹ́ pé alukur'ani tá Ànábì sọ ó ní ìta há sórí tó bá ti wá mọ̀ pé èyí tí wọ́n kọ kalẹ̀ tí wọ́n kójọ síbì kan ó l'Ànábì sọ tó kí wá ní tí Abubakar wá ṣe táwa ń pè bídà àgbà náà àwọn àlewá ni á jẹ́ pé àìtẹ́bí náà wá sọ lẹ́ẹ̀kẹrin pé kọ́kọ́ gbogbo ẹ̀kọ́ sójú kan tí ó gbọ́ l'Ànábì náà wá sọ mi gbogbo ẹ̀kọ́ torí pé àwọn àsìkò yìí alukur'ani ò tí ì sọ̀kalẹ̀ tán alukur'ani sọ̀kalẹ̀ munajjaman mufarraqan ó sọ̀kalẹ̀ ní àyà kan àyà méjì àyà mẹ́ta àyà mẹ́rin ọ̀nà tálùkùránì gbà tó fi sọ̀kalẹ̀ nìyẹn tó bá sọ̀kalẹ̀ tán Ànábì ni ó máa sọ fún wọn pé àyà ilé tó sọ̀kalẹ̀ ẹ lọ fi sí ẹ̀yìn àyà tó wà níbi àyè báyìí àyà ilé tó sọ̀kalẹ̀ yìí ẹ lọ fi síbi àyà báyìí níbi àyè báyìí láwọn àlùfáà fi gbà pé tẹ̀rìtìbù àyàtìl kùránì bí wọ́n ṣe to àwọn àyà kùránì yẹn ní títò tó wà yẹn bá Ànábì ti to nǹkan rẹ̀ nìyẹn ìtàwọn àlùfáà kankan gbéyàwó ni pé títò súwàr ipe Bákọ́rọ̀ ó wá síwájú alẹ́ Imran ó wá tẹ̀lé Fatiha ó wá gbájú Bákọ́rọ̀ Nisa ó wá lẹ́yìn alẹ́ Imran Maida gbé bó ṣe wá ń tó tẹ̀léra wọn yẹn yìí ò láwọn mẹ́wàá ní pé àbí ìṣèhádùn àwọn sọ̀hábà ni àbí yẹn náà bí tawqifi ní ọ̀rọ̀ mi nìyí o àmọ́bò là ń lọ ni pé ọ̀rọ̀ tó wọ́n sọ yìí pé ẹ má gbé alukur'ani ṣèrìn àjò lọ sí ilẹ̀ àwọn ọ̀tá àní alukur'ani wo ṣé ìtàn aṣọpọlọ àbí tí wọ́n kó jọ àbọ̀ sì parọ́ fún mi pé àyà kan tí wọ́n kọ síbi ewé ẹyọ kan ló ní kí wọ́n mọ̀ mú dání ṣé yóò lọ sọ fún wa pé òní wọ́n gbé lọ nas'alullaha salamata wal afiya ọlọ́run dákun kó láyé nìkan wa o ẹ dákun torí ọlọ́run ilẹ̀ yorùbá yẹ dákun ẹja gbádùn ilẹ̀ yorùbá ẹja sinmi gbogbo àwọn sáìlú tẹ́ ẹ mọ́ lórí ń gbé wáyé àwọn kan tá padà rí aláìsí pé ó kàn wù kálukú pé èmi náà ṣàgbọ́dọ̀ dá nǹkan lẹ̀ ni àwọn kan tí kìíní ò ní àwọn tó ní ṣubú àlè gan ó máa ń yé wọn jù báyìí lọ àwọn gan máa ń mọ pírẹsẹ̀ntì jù báyìí lọ ẹ bá pírẹsẹ̀ntì lọ́nà tó yẹ pé kò ní jẹ́ pé irú èsì tí ó chip báyìí lámọ̀ fún yín kí ẹ ti ẹ̀ láwọn lóògùn díẹ̀ ká mọ tú tíra kò ní jẹ́ káwọn èsì tí ó mọ bẹ̀ nítòsí tí wọ́n kàn ara náà wọ́n gbà pé ẹ̀yin òrí yìí ni ẹ̀yin òwò yìí ni ẹ̀yin òkà yìí ni abẹ́ẹ̀rí ẹ̀ka ẹ̀mọ́ ó yé yín ẹ̀kẹ́ mọ̀ sọ nǹkan míì pé àní omi ilẹ̀ Yorùbá ò sáà ní tù kò sì ní tó àmọ́lẹ̀ Yorùbá lè pẹ̀lú ògùn náà bá yóò tó bí idhnillahi ta'ala bí idhnillahi ta'ala bí rahmatihi wa fadlihi wa mannihi bí idhnillah omi ilẹ̀ Yorùbá yóò tó so eléyìí ó jẹ́ ọ̀kan bẹ́ẹ̀ náà wá ní ọ̀rọ̀ títí tarawih tí wọ́n lọ rí mú wá náà bídí àwọn olówó àmì tí wọ́n mọ̀ ṣe kí ni wíwọ́n tó ṣe bí tó ṣe bí dáa ń bẹ̀ ṣe bí márùn sọ lárúbáwá ni ẹwà sọ lárúbáwá ni di mùsọ́láhùn tá ń lónú ṣẹ̀ríà bóò lè yẹn sọ èdè bóò ní ṣe wá di mùsọ́lá ṣe méjèèjì tó ti wá papọ̀ ṣe yìí ọ̀rọ̀ tó ti ń dàmú débẹ̀ náà ká mọ́ mẹ́yàtọ̀ láàrin al-mustalah al-ilmi al-mustalah ash-shar'i àti pé ẹnìkan náà sọ̀hábí kan sọ lárúbáwá tó ẹgbà anábì sallallahu alaihi wasallam anábì náà sọ̀rọ̀ lárúbáwá níjọ́ mi mustalahu fiqhi àbí mustalahu shar'i àbí mustalahu ilmi àní mú bẹ́ẹ̀ lárúbáwá nìyí gbogbo ẹ̀ ló sì láwọn àpèjúwe ẹ dákun torí ọlọ́ ẹ má jà dá àwọn ọ̀rọ̀ yìí ẹ má jà dàrú mọ́
ní kálukú dá wàhálà lé tó ó yẹ á ti sinmi ẹ dákun torí Ọlọ́run abẹ́rẹ́ ọ̀bọ̀ Allah subhanahu wa ta'ala kó mọ́ ṣàṣàánú ẹnì kọ̀ọ̀kan wa. mo wá gbọ́ náà wọ́n tún ní àfáà kan wọ́n láfáà ní kí ó ní mọ́ṣárì wọ́n tún láfáà náà iná àwọn táwọn ti ẹ̀ retí pé bóyá wọ́n á dìfẹ́ǹdì ọ̀rọ̀ gbogbo Felix of Nola pẹ̀lú ìmọ̀ ni àbọ̀ǹgbà àfáà náà dé wọ́n wá ti àbòsí kan àwọn ará ń lọ ní tírìtì ọ̀rọ̀ Abubakar Siddiq láàánú Abubakar ní bẹ́ẹ̀ àwọn alọ́dọ̀ ṣàlàyé ibi hadith yẹn àbí tó ẹkẹ lọ́kàn ibi tó ẹkẹ ẹmọ mas'ala tó wà nílẹ̀ tí wọ́n ń bá àfáà kan fà gangan mas'ala tó wà nílẹ̀ gan ni pé àní Felix of Nola òun ní bẹ́ẹ̀ ìtàn Felix of Nola l'Al-Qur'ani sọ kìí ṣe ìtàn nẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam débi tá a mọ̀ rò pé Abubakar ń bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ yìí kéwì bẹ́ẹ̀ yìí mọ̀ ń ka tíra ni ẹ bá amújáde nu tíra tẹ bá ti karú ẹ̀ náà ẹ bá mú jáde torí pé mo padà ń gbọ́ náà mo tún wá àwọn kan wá padà tó play kíní kan bí ọ̀rọ̀ yìí náà mo wá rí tí wọ́n ń sọ pé ẹ̀yin wá ń sọ pé àwọn àlùfáà kan nínú àwọn àlùfáà Islam wọ́n ti sọ àwọn ọ̀rọ̀ kan ẹ wá ń kọ́ àwọn ọ̀rọ̀ náà jáde wọ́n pé wá àwọn ọ̀rọ̀ wá nìyí ṣé ibi ẹ ti wá kà yìí o ẹ wá ka èèmọ̀ tí wọ́n àwọn àlùfáà tí wọ́n sọ wọ́n àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ àtàwọn rùdúùdù ẹ̀lmíyà tó lọ lórí àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ àti bí àwọn àlùfáà bí wọ́n ti khalafa wọn àti pé sẹ́yìn náà rí pé àwọn ọ̀rọ̀ táwọn àlùfáà sọ lórí àwọn tí ẹ̀ ń kó wáyé ẹ rí pé ṣìhádù tó ní àwọn tó lè tì wọ́n lọ bẹ̀ ó wà nílẹ̀ bẹ́ẹ̀ nìkan bá sọ pé yajuzu zina ala zawjati nabi sallallahu alaihi wasallam ipe ó ṣeéṣe wọn àtàwọn ìyàwó ànábì lóní zina ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ káwọn èèyàn mọ̀ túmọ̀ tán wí ipe àwọn ìyàwó ànábì èèyàn náà làwọn náà bí gbogbo èèyàn ṣe jẹ́ èèyàn bó ṣe wáyé kó possible ó likely káwọn ènìyàn kan ká báńdì zina àwọn anímọ̀ possible náà àwọn ìyàwó ànábì possible kó ṣe bẹ́ẹ̀ làwọn afárá kúyà gbọ́ pé kí ni jẹ́ bẹ́ẹ̀ rúdúdú sì lọ lórí àwọn ọ̀rọ̀ yìí pé ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí ó ti takò isma maqamu nubuwa isma tó gbọdọ̀ mọ́ bẹ́ fún ọgbà ànábì Ọlọ́run irú eléyìí ò gbọdọ̀ wáyé látọ̀dọ̀ àyàwó ànábì Ọlọ́run kankan tẹ́bí tí ń bẹ́nu tíra nìyẹn ṣebí tí ń bẹ́nu tíra nìkan tó wọ́n bẹ́nu tíra nìyẹn ẹnìkan wá sọ ó wá ní Abubakar Siddiq radiyallahu ta'ala anhu wa ní sọ́bàtà ajma'in ike nítorí tọ́mọ́rò tó ní tí kìláfà ló jẹ́ kó jùlọ kí ni àwọn àlùfáà tó kù kí ni wọ́n fojú rẹ̀ rí ká túnmọ̀ bá yín mú mi wá àmọ́ nínú àwọn àlùfáà súnà tó yẹ pé ọ̀rọ̀ Muawiya ó ní ojú táwọn fi ń wò ó yẹ wá èyí náà wá sàlàyé délẹ̀ náà ojú wo èmọ̀wó làwọn àlùfáà náà àwọn àlùfáà tí wọ́n rí bẹ́ẹ̀ ipò wo nínú àwọn àlùfáà bẹ́ẹ̀ ni wọ́n padà wà nítorí ẹnu mas'ala yẹn nítorí ẹnu mas'ala pé ọ̀rọ̀ Muawiya tó bá ti ń sọ̀rọ̀ rẹ̀ wọ́n èyí kan ta àwọn ẹmọ sẹ́bílẹ̀ bẹ́ẹ̀ tí sẹ́bílẹ̀ wọ́n àfi wo ojú táwọn èèyàn fi fojú rẹ̀ yìí wọ́n àfi wo ó kàn ló ń tákọ̀ ìfowó pé ó là wọ́n kàn fẹ́ ojú yẹn fúyẹ́gẹ́ tábà ní àmọ́ túlẹ̀ ẹwà tóun ti bẹ́ẹ̀ àwọn afá tún hàn wọ́n lè mọ̀ pé irú èwo ni wọ́n nìyí. àwọn tá à ń sọ yìí àwọn tí wọ́n ní agbára àti ìkápá al-ijtihadul mutlaq láwọn táwọn yìí ká tó wá sọ àwọn tó yẹ pé wọ́n ti dé darajatul ijtihad abẹ́fẹ́ kílèmù ẹ̀ fún àwọn tí ń bẹ̀rẹ̀ ìbáyìí pé àwọn tí wọ́n ń sọ ogún táwọn sọ yìí ṣẹfẹ́ kílèmù ẹ̀ pé wọ́n wà sánẹ̀ ilé jihad ẹ bá dẹ̀ lè ṣe èmi nínú òtèmí ó ti ẹ̀dùn kẹwàá discuss mas'ala yẹn kẹ sọ fún wa pé mujtahid làwọn tí ń sọ wọ́rọ̀ yìí wọ́n dépò mujtahid pẹ̀lú tẹ́yìn náà ká ẹ wá sọ̀rọ̀ ulumul ala ẹ bá wọn máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn èèyàn súnlẹ̀ Yorùbá yìí o ẹ wọ́n rò pé àwọn èèyàn sùn kúsẹ́ni tí ń sùn o àkúsẹ́ni tí ẹ rí pé àwọn èèyàn máa sùn o àwọn èèyàn máa sùn o àwọn èèyàn máa sùn ẹ máa sọ̀rọ̀ ẹ ti máa sọ̀rọ̀ ẹ máa àwọn èèyàn máa sùn ẹ try láti máa sọ̀rọ̀ pẹ̀lú ìmọ̀ sóbi tẹ́ ìlọ ìyàwó àlùfà tẹ́fẹ́ máa lọ fi àwọn tí ń sọ ìsọkúsọ lẹ́yìn báyìí tẹ́fẹ́ máa lọ fi wọ́wọ́ yẹn àwọn tẹ́ ń sọ yìí àwọn tó yẹ pé wọ́n dé ipò ijtihad wọ́n ti dé ipò ijtihad wọ́n ní agbára àti ìkápá ìmọ̀ pé àwọn náà lè fojú wo kinní kan káwọn ní àwọn sì rí báyìí tó máa rojú wo náà àgbàláàyè tí wọ́n wà káwọn onímọ̀ sọ fún wọn pé ẹ̀tún sì sọ àwọn tó lè ṣe ìṣèhádù làwọn tẹ́ ń sọ à ń tó ń bọ́sibọ́sí àná tó wá ṣe ìṣèhádù ọ̀hún náà àwọn tó bá ti ń rí bí irú bí tẹ́ mú wáyé àwọn àfa àwọn ìyàbọ̀ wọn ni wọn àkó àmú kékeré wọ́n mú ọ̀rọ̀ ẹlòmíì wọ́n sọ ẹtú tí ẹlòmíì tẹ́wọ́ ni ẹyọ ọ̀rọ̀ ẹ̀ tó sọ yóò yá ẹ̀ka ẹ̀kọ̀ndẹ́mù ọ̀rọ̀ báyìí ilé yóò sọ̀rọ̀ ilé yìí kìí sọ̀rọ̀ kí wàá ló dé ẹ̀wà dẹ̀ wá rò bóyá bẹ́ẹ̀ náà làwọn èèyàn ẹ̀yà sí báwọn èèyàn wá ń sọ nílẹ̀ Yorùbá ẹ̀wà rẹ̀ pé kàlẹ́ máa fi kíní kan kẹ́ máa wá fi pè ní nǹkan míì no ẹ gbìyànjú àti dúró bó ṣe yẹ kẹ́ dúró tó bá yẹ pé lóòótọ́ lẹ́gbẹ́ discuss mas'ala yẹn ẹ má mú láti bẹ̀ ẹ mú lérè òkèrè yẹn ẹ gbé láti pilẹ̀ ṣé Felix of Nola ni ẹni bá wá sọ pé Felix of Nola ló wà ń bẹ̀ tán takò pé kì í ṣe ànábì tán takò pé kì í ṣe Abubakar ó ya ẹ̀yin náà ulumul ala tẹ́ ń kílèmù yẹn ẹ fi sọ̀rọ̀ yìí ìdájọ́ orú ẹni bẹ́ẹ̀ tẹ́ ẹ wá sọ pé irú ọ̀rọ̀ yẹn kọ́ náà fi mọ́ léyàn bú sàbẹ̀ alábòsí ní yàfa ọ̀rọ̀ yẹn nìkan kọ́ náà fi léyàn bú sàbẹ̀
kéèyàn sọ pé àwọn sàábì ànẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam kéèyàn ní bá àwọn sàábì ti kàǹkà tó yẹn ipa ànẹ́bùwà Muhammad kú wọ́n sì fòkú ànẹ́bì lẹ̀ ọ̀rọ̀ bí wọ́n ti jẹ khalifa ni wọ́n bá káàkiri ó yẹ wá sọ̀rọ̀ nípa ṣé yín nìyí fáwọn sọ̀hábà ṣé yín nìyí fáwọn sọ̀hábà ṣé yín wọ́n ṣe àbùkù ṣé kì í ṣe ìta àbùkù sí sáà as-sahaba al-bari'a èyí náà olóògùn àlà tẹ́ ń parọ́ mọ́ ẹ wá fi discuss ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn tó bá ní ìtìráàrù pẹ̀lú pé wọ́n ní ìmọ̀ kan bẹ alhamdulillah ọlọ́wọ́ bá yín fàlù báríkà sí àmọ́ ẹ bẹ́ẹ̀ rò pé máa fi dìdèrè dé àwọn gbogbo èèyàn lójú o àwọn èèyàn ò sún lẹ̀ yìí o àwọn tí ń katira o àwọn tí ń wá ìmọ̀ o àwọn tí ń consult àwọn àlùfáà àwọn tí wọ́n ń ṣàìsùn wọ́n sì ń ṣàìsùn o kálukú òdúó so ìmọ̀ yín tá a fẹ́ kẹ́ wá bí ṣe kọ́lẹ̀ bí ṣe yìí a ní kẹ́ wá discuss mas'ala ni bẹ́ẹ̀ yóò ṣe rescue èèyàn yín lẹ́ ń dù ẹ wá dọ́gbọ́n so mas'ala ń kéde wá pàrọ̀ jẹ́ gbogbo ọ̀rọ̀ inú ìwà tó ṣé lè wájú mas'ala ijtihadiyya subhanallah káni felix of mola ló wà ń bẹ̀ ó ti ní mas'ala ijtihadiyya inna lillahi wa inna ilayhi raji'un allahumma ajirni fi musibati wa akhlifni khayran minha ọlọ́run ṣàánú wa ọlọ́run ṣàlékún ọ̀dá fún wa ẹ̀yà àdúró báyìí náà bí idhnillahi ta'ala wa mi wa fadlihi kí jẹ́ mọ́ bínú wọn ṣẹ́rí àwọn àmọ̀ jáde ṣọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ yìí àsìkò rẹ̀ pọ̀ fún ìwé púpọ̀ mọ́ kò dàbí ìgbà kan mọ́ àmọ́ láwọn tí ìṣẹ́jú 3, 5, 10 wákàtí kan ń dó bá ti ń yọ báyìí bá ti mọ gbìyànjú láti mọ discuss ẹ̀rí hadha wa sallallahu wa sallim ala abdika rasulika muhammad wa ala alihi wa sahbihi ajma'in subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.